káàbọ̀ sábàlá ìròyìn lórí ẹ̀tẹ́ ètò wa Agogo Ayo fún tòní. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó ní ìròyìn tí a ní fún yín rèé. RUKKY SANDA fòpin sí àyẹnusọ ọ̀rọ̀. Eré sinimá OMONI OBOLI'S gba àmì ìdánimọ̀ 11. YVONNE ò mọ́ra rẹ̀ LAGBA. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbajúmọ̀ òṣèrébìnrin Nollywood RUKKY SANDA ti fòpin sí àyẹnusọ ọ̀rọ̀ wípé ó ń ṣe wọléwọ̀de pẹ̀lú ọmọ ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Muhammad Abubakar. Ọ̀rọ̀ àyẹnusọ wípé òṣèrébìnrin náà àti Abubakar tó jẹ́ awakọ̀ òfurufú pẹ̀lú iléeṣẹ́ RS Airlines ń ṣe wọléwọ̀de ti wá gbilẹ̀ fún ìgbà díẹ̀ báyìí. Àyẹnusọ ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ lẹ́yìn táwọn méjì ya ọ̀pọ̀lọpọ̀ àwòrán papọ̀ níbi tí wọ́n ti ń gbafẹ́ tí wọ́n sì gbé sí orí ayélujára káàkiri, ṣùgbọ́n wọ́n ti jáde síta gbangba láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀rẹ́ lásán ni àwọn, kò sí ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ níbẹ̀ rárá. Eré sinimá OMONI OBOLI'S tó ti fẹ́ jáde síta gbangba Being Mrs. Elliot tó ti tayọ gédégédé nípa gbígba àmì ìdánimọ̀ 11 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà ẹ̀yẹ NAFCA tọdún 2014. Eré sinimá yìí tí OMONI OBOLI'S gbé jáde tó sì darí rẹ̀ ló ṣíde ayẹyẹ Nollywood Week Film Festival ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Being Mrs. Elliot gba àmì ìdánimọ̀ gẹ́gẹ́ bí eré sinimá tó dára jùlọ, ìtàn tó dára jùlọ, àwàdà tó dára jùlọ, eré tí ìṣọwọ́kọ rẹ̀ dára jùlọ, tó ní àtúntò tó dára jùlọ, tí aṣọ eré rẹ̀ dára jùlọ, tí òṣèrébìnrin iwájú àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dára jùlọ, àti eléyìí tí adarí eré rẹ̀ dára jùlọ, eléyìí tó sì sọ ọ́ di eré sinimá tí yóò gba àmì ìdánimọ̀ tó pọ̀ jùlọ níbi ayẹyẹ náà. Adarí eré yìí OMONI OBOLI'S tó náà gba àmì ìdánimọ̀ 2 níbẹ̀ sọ wípé ó jẹ́ ohun ìwúrí fún òun nítorí pé ó jẹ́ eré sinimá tí òun yóò kọ́kọ́ ṣe. Ó ní ó fi hàn wípé àwọn ènìyàn mọ rírì iṣẹ́ ribiribi táwọn ṣe àti wípé òun lérò pé eré sinimá Being Mrs. Elliot yóò padà gba àwọn àmì ẹ̀yẹ 11 náà. Òṣèrébìnrin Nollywood àti ọmọ bíbí orílẹ̀-èdè Ghana YVONNE tí ń fi ojoojúmọ́ ṣe àfikún àwọn ìwà ìkóra ẹni níjàánu rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ti jáde pẹ̀lú aṣọ péńpé nínú ìkéde kan fún ìwé ìròyìn Sera Mag tó jẹ́ ìwé ìròyìn fún àwọn obìnrin lórí ẹ̀rọ ayélujára táwọn olùdásílẹ̀ rẹ̀ lérò wípé yóò kọ́ àwọn obìnrin lọ́gbọ́n púpọ̀. Àwòrán náà ṣe àfihàn ẹ̀yà ara rẹ̀ dáadáa pẹ̀lú àwọn arẹwà mìíràn, ó sì tún wá gba orí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ lọ láti gbé àwọn àwòrán náà síbẹ̀. Òṣèrébìnrin náà ti wá di ẹni tí tọmọdé tàgbà ń sọ̀rọ̀ nípa lórílẹ̀-èdè rẹ̀, inú wọn ò sì dùn sí bó ṣe máa ń ṣí ara rẹ̀ sílẹ̀ rárá. Àti ẹ̀ ti wá gbọ́ wípé àwọn iléeṣẹ́ ìròyìn kan ti bẹ̀rẹ̀ ìkéde láti lé e kúrò nínú eré sinimá wọn nítorí wípé ó ń fi ojoojúmọ́ jẹ́ àwòkọ́ṣe burúkú fún àwọn obìnrin orílẹ̀-èdè náà. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ ti gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. RUKKY SANDA fòpin sí àyẹnusọ ọ̀rọ̀. Eré sinimá OMONI OBOLI'S gba àmì ìdánimọ̀ 11. YVONNE ò mọ́ra rẹ̀ LAGBA. Àrígbà lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ má lọ síbi kankan.